Portable mà rógo iléeṣẹ́ ọlọ́pàá kéde páwọn ń wá a lójú méjèèjì. Kò jọ pé gbogbo ìrawọ́ ẹ̀bẹ̀ àti omijé tí ìlú mọ̀ọ́ká òǹkọrin hip hop tẹnu rẹ̀ máa ń lé bebe nì. Habib Òkìkíọlá Ọlálọmí tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Portable olórin sàásùsẹ̀ fi ń sunkún lórí ẹ̀rọ ayélujára tu irun kan lára àwọn agbófinró àti ìjọba ìpínlẹ̀ Ògùn tí wọ́n lọ́mọkùnrin náà ṣẹ̀ sí. Bẹ́ẹ̀ ni gbogbo pípo ara mọ́lẹ̀ àti àdúrà kíkankíkan tó lọ fi jagun ní ṣọ́ọ̀ṣì sẹ̀lẹ̀ kan láìpẹ́ yìí kò tí ì sèso rere látàrí bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ṣe tún kéde lọ́jọ́ ajé Monday ọjọ́ 17 oṣù kejì ọdún 2025 yìí pé àwọn ń wá Portable lójú méjèèjì ibi yòówù kó sápamọ́ sí àfi kó yá bọ́ sí gbangba kó sì wá ṣàlàyé ara rẹ̀ níwájú òfin. Àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n ní bó wọ ihò ẹ̀ka àwọn yóò bá wọ̀ ọ́ bó sì dé abẹ́rẹ́ àwọn ṣetán láti fokùn wọ́ jáde torí ẹgbẹ̀rún sàámú rẹ̀ kò lè sá mọ́ lọ́hùn lọ́wọ́. Ẹ̀sùn táwọn ọlọ́pàá fi kan Portable ọkùnrin tó fẹ́ràn láti máa dáṣà wàhálà yìí ni pé ó ṣe àkọlù sáwọn oníṣẹ́ ọba ó dí wọn lọ́wọ́ iṣẹ́ wọn ó sì tún ṣe wọ́n léṣe pẹ̀lú aṣọ ọba ìyẹn yúnífọ́ọ̀mù lọ́rùn wọn nígbà tí wọ́n lọ sílé rẹ̀ láti ṣiṣẹ́ ìlú láìpẹ́ yìí. Orúkọ àwọn oníṣẹ́ ọba tí wọ́n ní Portable ìkà of Africa tó tún máa ń pe ara rẹ̀ ní ìdààmú àdúgbò àtàwọn ẹ̀mẹ̀wà rẹ̀ ṣe léṣe lọ́jọ́ 5 oṣù kejì ọdún kejì yìí ni ọ̀gbẹ́ni Abídèmí Ọ̀nàbánjọ ọ̀gbẹ́ni Lateef Raymond àti ọ̀gbẹ́ni Ridwan Oyèrò Akínlésì. Gẹ́gẹ́ bó ṣe wà nínú àtẹ̀jáde kan tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CSP Ọmọlọ́lá Odùtọ́lá fi léde ó ní gbogbo àwọn oníṣẹ́ ọba tóun dárúkọ wọn yìí ni wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ka iléeṣẹ́ ìjọba tó ń rí sí ètò ìlú àti ìdàgbàsókè ìgboro ìyẹn Ogun State Ministry of Physical Planning and Urban Development ní ọ́fíìsì wọn tó wà nílùú Ọ̀tà àti pé ní nǹkan bíi aago 10 òwúrọ̀ ọjọ́ 5 ọ̀hún tí wọ́n lọ sí ilé ìgbafẹ́ Portable tó tún fi ṣe ọ́fíìsì rẹ̀ èyí tó pè ní Odógúbà láti lọ fún un níwèé àṣẹ ọba kan. Wọ́n bá bàbá àgbàlagbà kan níbẹ̀ bàbá náà ní òun ni bàbá Portable àti pé ọmọ òun kò sí nílé. Odùtọ́lá ní àmọ́ bí wọ́n ti ń sọ̀rọ̀ lọ́wọ́ Portable dé pẹ̀lú àwọn tọ́ọ̀gì 9 míì tí gbogbo wọn kó nǹkan ìjà olóró oríṣiríṣi dání. Ìrísí wọn bá àyàn lẹ́rù gidigidi wọ́n sì bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú àwọn oníṣẹ́ ọba náà. Orí kó àwọn oníṣẹ́ ọba yìí yọ bó tilẹ̀ jẹ́ pé wọn kò fara eré kúrò gbogbo wọn ni wọ́n dàpá sí lára tí wọ́n sì fara gbọgbẹ́ lóríṣiríṣi. Ẹ̀yìn èyí ni wọ́n lọ fọ̀rọ̀ náà tó ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Ọ̀tà létí láti bẹ̀ sí ní ẹ̀ka tó ń ṣèwádìí ìjìnlẹ̀ nípa ìwà ọ̀daràn State Criminal Investigation Department SCID ti gbọ́ tí wọ́n sì ṣèrànwọ́. 9 lọ́wọ́ bà nínú àwọn jàǹdùkú Portable àmọ́ òun alára fẹ̀yìn rìn wọ́n wá títí wọn kò rí ó ti lọ sápamọ́ kò sì bóde látìgbà náà. Ọ̀pọ̀ ìwé láti kọ sí i pé kó fojú kàn wá ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tó wà ní Eléwé Ẹran nílùú Abẹ́òkúta àmọ́ níṣe ló fi ìpè wa gún lágídí kò fèsì bẹ́ẹ̀ ni kò yọjú. Èyí ló mú ká lọ gba ìwé àṣẹ ní kóòtù láti kéde rẹ̀ gẹ́gẹ́ bí afurasí ọ̀daràn tọ́lọ́pàá ń wá. Látàrí èyí a rọ ẹ̀yin aráàlú tàbí ẹnikẹ́ni tó bá kẹ́fín Portable olórin láti ta àwọn ọlọ́pàá tó bá wà nítòsí yín lólobó tàbí kẹ́ ẹ pé ọ́fíìsì alukoro ọlọ́pàá kó lè wá wí tẹnu rẹ̀. Ẹnikẹ́ni tó bá gba Portable sílé tàbí tó ń daṣọ bò lórí níkọ̀kọ̀ yóò fojú winá òfin tọ́wọ́ bá tó o. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ. Ẹ ó rántí pé láti bí ọ̀sẹ̀ 3 sẹ́yìn ní Portable ti wọ wàhálà pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ògùn látàrí bí wọ́n ṣe lẹ ìwé gbé ilé rẹ̀ kúrò níhìn a máa wó mọ́ Odógúbà rẹ̀. Wọ́n ní ilé náà tako òfin àti pé kò níwèé àṣẹ tó yẹ lórí rẹ̀. Àmọ́ Portable ní wọ́n ń bínú ọmọ ológo ni o. Ó ní ọ̀rọ̀ òṣèlú ló wà níbẹ̀ nítorí òun ṣàtìlẹ́yìn fún sẹ́nitọ́ Lámilékan tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Yáyì láti jáde dupò gómìnà ní ìjọba ìpínlẹ̀ Ògùn kò ṣe jẹ́ kóun rí mú mímọ́. Ṣá àwọn ọlọ́pàá láwọn ń wá Portable ọmọ Ọlálọmí o. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.